kí yín lónìí káàbọ̀ sórí ẹ̀kọ́ èdè Yorùbá wa ní gbogbo ibikíbi tí ẹ ti ní àǹfààní tí ẹ ti ń wò wá ní gbogbo orígun mẹ́rin àgbáńlá ayé orí ẹ̀kọ́ èdè Yorùbá wa náà la ṣì wà lónìí a máa sọ̀rọ̀ nípa àwọn lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá èyí tá a máa yẹ̀wò lónìí òun ni lẹ́tà kẹfà nínú lẹ́tà álífábẹ́ẹ̀tì èdè Yorùbá lẹ́tà yìí ni a mọ̀ sí lẹ́tà fí lẹ́tà yìí kọ́nsọ́náǹtì ni nítorí ìdí èyí ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó lè wà láàrin àmọ́ kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ Yorùbá nítorí pé kọ́nsọ́náǹtì pọ́nbélé ni bẹ́ẹ̀ bákan náà lẹ́tà yìí kò lè gbàmì ohùn lórí kò sì lè ṣiṣẹ́ sílébù nítorí pé kò ṣiṣẹ́ aránmúpè inú onírúurú ọ̀rọ̀ ni a ti lè bá lẹ́tà fí yìí pàdé nínú èdè Yorùbá bí a bá wo àpẹẹrẹ bíi fìlà bíi fèrèsé bíi fèrè bíi fídíò bíi funfun àti onírúurú ọ̀rọ̀ mìíràn níbi tí a tún ti lè bá fí pàdé nínú èdè Yorùbá kí là ń sọ àní lẹ́tà fí oní lẹ́tà ẹlẹ́ẹ̀kẹfà nínú álífábẹ́ẹ̀tì èdè Yorùbá lẹ́tà yìí ó lè wà láàrin ọ̀rọ̀ ó lè bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àmọ́ kò lè gbẹ̀yìn ọ̀rọ̀ kò sì lè gbàmì ohùn lórí nínú èdè Yorùbá ǹjẹ́ kò ní jù báyìí lọ lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa tòní wọ́n ní kì í dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge nítorí pé a kò fẹ́ dára wa ní agara lórí ẹ̀kọ́ èdè Yorùbá wa ǹjẹ́ ẹ̀yin sì ń bẹ àǹfààní àbí ẹ fẹ́ láti kọ́ èdè Yorùbá síwájú àti síwájú sí i ẹ darapọ̀ mọ́ wa lórí àwọn ayélujára wa lórí Instagram àti Yorùbá Clinic ni à ń lò lórí Facebook àti Yorùbá Clinic náà ni lórí Twitter Yorùbá_clinic òun ni à ń lò bẹ́ẹ̀ ni bá fẹ́ darapọ̀ mọ́ wa lórí YouTube ẹ lè yẹ̀ wá wò lórí Yorùbá Clinic TV tó bá jẹ́ lórí ẹ̀rọ ayélujára íńtánẹ́ẹ̀tì ni ẹ wò wá lórí www.yorubaclinic.com ǹjẹ́ kó tó di ìgbà míì tá a máa mú àkọ̀tun ẹ̀kọ́ èdè Yorùbá wá fún yín èmi Ọlárewájú Àyìndé Ọláìyá wípé kí gbogbo yín kí ẹ wà ní àlàáfíà.